haqqa qadrihi wa miqdarihi al-azim. Ada ọpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tó ṣe pé laulahu lam tukhraj ad-dunya min al-adam. Tí kò bá sọ láti ẹni wọn ní mú ayé jáde látara ẹ̀sí ayé, àtàtàrà kíkí tọlọ́run àti kíkí tànábì wa Muhammad. Àfikí àfáàgbà fadilatu Sheikh Tajul Adab ridwanullahi alayhi, àkí àfáàgbà Maulana mufti al-awwal li madinati Ilorin fadilatu Sheikh Kamaluddin al-Adabi rahimahullahu ta'ala. Àtàtàrà kíkí tiwọn àkí àfáàwà àgbà fadilatu Sheikh Yusuf al-Abuhaji radiyallahu ta'ala anhu. Àtàtàrà kíkí wọn àkí al-allama as-sufiyul jalil fadilatu Sheikh Abubakar Agbarigidoma radiyallahu ta'ala anhu. Àtàtàrà kíkí tiwọn àkí àfáàgbà al-allama al-Ifriqi fadilatu Sheikh Adam Abdallah al-Ilori radiyallahu ta'ala anhu. Adam babala gege Sheikh Adam babala gege tiwa. Adam babala gege Sheikh Adam babala gege tiwa. Gbogbo àwọn tí a dákọ nínú àwọn ẹni Ọlọ́run, nínú àwọn àgbàlagbà yìí, afi tí wọn afi kí gbogbo tí ń jẹ́ àwọn àrólé wọn. Bàbá wa al-Khalifatul Adabi adamallahu afiyatahu wa dawlatahu. Ó fi dérí bàbá wa al-Khalifa al-Abuhaji, alifa bàbá wa Lágbàjì, Ọlọ́run bá dó tí wọ́n bá wa pẹ̀lú wọn. Ó fi dérí bàbá wa Khalifa Agbarigidoma, Ọlọ́run bá dó tí wọ́n bá wa pẹ̀lú wọn, bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó fi wá dérí Maulana mudirul markaz adamallahu afiyatahu wa dawlatahu wa ayatahu. Ọlọ́run má jẹ́ wọn bá máa padà sí ibú, Ọlọ́run má jẹ́ wọn nira. Afọlá bọ́lọ́n ti tó àfi bẹ́ẹ̀, afọlá nà Muhammad àfi bẹ́ẹ̀ lọ́hùn. Ọlọ́run jẹ́ jẹjà ní májọ́jọ́ àjẹ wọn, Ọlọ́run gbé wọn borí gbogbo tí ń já wọn tá wọn. Afọlá nà Muhammad àfi bẹ́ẹ̀ lọ́hùn. Wa inna jundana lahumul ghalibun. Kí ọ̀rọ̀ má gùn, àkọ́kọ́ kí n tó máa lọ, mo ní láti ṣàdúà fún àwọn kan bẹ́ẹ̀ láti rí Amiru Majlis Shabab fadilatu Sheikh Abdul Fattah Arowolo, Ọlọ́run kó bá wa dúró tì wọ́n. Bákan náà mo ṣàdúà fún afáwa àgbà fadilatu Sheikh Abdurrahman Uthman Baba Yasin, Ọlọ́run bá wa dúró tì wọ́n. Ó fi kárí gbogbo orú wọn bẹ́ẹ̀, ó fi kárí wọn bẹ́ẹ̀. Baba Chief Imam ẹyẹ ń kọrin, a ṣàdúà fún wọn. Baba Yerefu, a ṣàdúà fún wọn. Baba wa Adam Thalith, a ṣàdúà fún wọn, kọ́lọ́mọ jàmbá nira. A wá ṣàdúà ládàáyanrí fún àfáà wa àgbà Maulana Umar Farouk Sahibul Bayan wa Tibyan. Baba ń bàyá, baba Ọlọ́run ní jẹ́ parẹ́, ẹ̀ ní parẹ́ o, ẹ̀ ní tán, ẹ̀ ní fẹ́ tán, ẹ̀ ní fẹ́ parẹ́. Albarikola na Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ntọ́ba mi dá fún yín lọ́jà, Ọlọ́run ní jó túká. Wọ́n ní ìzáhàlà kátìrì ìjálò lè hayì àdìhá sọ̀bí yòlè káwùmí yàlífò bí tọ́láàkì. Bí ò bá ti sí àgbà nílé àbí nílùú àbí ládùúgbò mọ́, àdúgbò ní kò lè rérí mú bọ́. Ọba tó sẹ́yìn kù lágbàlagbà dáadáa fún wa, Ọlọ́run kó jẹ́ kẹ́ pẹ́ kó wọlá ná Muhammad lọ́dọ̀ Ọlọ́run, kó wọlá ná Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Èyí tí mo fẹ́ kí gbogbo ayé mọ̀, ó ní yí pé gbogbo tí ń jẹ́ Majlis Shabab tí àfáà wa àgbà lọ́jà tuntun tí wọ́n jẹ́ àmẹ́rù wọn, tí bàbá wa Sahibul Bayan
watibuyan tí wọ́n jẹ́ igbákejì Ameru wọ́n pè mí lánàá mo sì mọ̀ pé bí wọ́n ti pè mí gbogbo Ìlọrin ló pè mí wọ́n pè mí wọ́n pàfà wa ìjà àbí àìgbọ́ra ẹni yé kí n wí bá ní àìgbọ́ra ẹni yé tí ń bẹ láàrin èmi Abdulhakeem Hamad Al Manfaluty àti láàrin àfáà wa àgbà Sheikh Hamad Labeeb wọ́n ti yanjú ẹ̀ o wọ́n ti parí ẹ̀ o wọ́n ti parí ẹ̀ o ó sì ti tán wọ́n jẹ́ ó yé wa ipe ibi kan náà lẹ́jọ́ ń ta fàá sí bí kálukú ti gbọ́ fàá tiẹ̀ ló yàtọ̀tọ̀ Manfaluty gbọ́ fàá tiẹ̀ lóòró Sheikh Labeeb àwọn dẹ́bu ọfà tiwọn ibi kan náà níbi tẹ́ ẹjọ́ ń ta fàá yín sí mo wá rí wípé kò sí tí ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yìí tó tayọ wípé dédé bẹ́ẹ̀mí ti rí irinṣẹ́ Labeeb rí dédé bí Sheikh Labeeb ti rí ilèmí náà rí àtẹ̀mí àtàwọn afi gbogbo afirú gẹ̀rísà yìí afi jọ àwọn tá ń bọ̀ látọ̀dọ̀ wọn ni àwọn afitiwa afijọ Sheikh Adam àwọn afitiwa afijọ bàbá Lágbàjì tí kìíní yẹn wá ń pàdé papọ̀ àyè lára àgbọ́rọ̀ sí bẹ́ẹ̀ sì ni a kì í di ọ̀rọ̀ mọ́nú dédé irú kan náà ẹnìjọ́ ń bẹ fún wa wọ́n ti wá yanjú ọ̀rọ̀ náà ọ̀rọ̀ sì ti tán kọ́dẹ̀mí àtàfà asọ̀rọ̀ púpọ̀ lánàá wàláyé asọ̀rọ̀ púpọ̀ lẹ́mí àtàfà kọ́lọ̀n kó bá ń sàlékún dáadáa fún wọn kọ́lọ̀n sàlékún dáadáa fún wọn ògbón tọ́lọ̀ tó dá fún wọn lọ́jà ọlọ́mọdé túká kọ́lá náà Muhammad lọ́dọ̀ rẹ̀ èmi àtàfà gan àbájọ pàdé láàárọ̀ yìí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tó fà á táàfijọ pàdé papọ̀ táàfijọ sípọ̀ àmọ́ gbogbo ẹ̀ ló ti tán wàláì gbogbo ẹ̀ ló ti parí yẹnyẹn èyí tá ń ṣàlàyé fúnra wa táàjọ ń sọ táà fẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ òun náà ní lérí ọ̀rọ̀ wípé bàbá wa ẹ̀sìn ni ó bí wá o wọ́n kéwú níbìkan wọn ò kéwú níbìkan àyè tí kílẹ̀ eléyìí tó ń ṣe kádàmù gan ti kílẹ̀ rẹ̀ kọ́lọ̀ bá wa kẹ́ wọn gbogbo àfà tí bàbá wa ẹ̀sìn yóò bí wá tí wọ́n kéwú lọ́dọ̀ wọn kílẹ̀ rẹ̀ gbogbo àfà tí bàbá wa Sheikh Umar Agbaji tí wọ́n kéwú lọ́dọ̀ wọn kílẹ̀ rẹ̀ tí ò sí nǹkan kan tó dàpọ̀ mọ́ so ìtàn ò lè dàrú pàápàá jùlọ ìtàn tó lákọọ́lẹ̀ kò lè dàrú bí tí wù kó mọ́ wàláì kò lè dàrú kò sì dàrú kò sì ní dàrú kọlọ̀n kó wọlá ná Muhammad ọlọ́run má dà wá rú kó má dàrí gbogbo wa rú kó wọlá nábì lọ́dọ̀ ọlọ́run ní àfikún bákan náà àfáwà gbà al-Mufassirul Kabir bàbá Mufassiru àgbà bàbá Sanusewu ọlọ́run má pa bàbá náà rẹ́ ọlọ́run má pa wọn rẹ́ gbogbo tí ń jẹ́ dùnnú wọn látòkè délẹ̀ ọlọ́run má lérí ìyàwó lérí ẹbí lérí ará lérí dúkìá lérí tọ́lọ̀ ń dákalẹ̀ fún wọn lọ́jà ọlọ́run má jẹ́ kí wọ́n kábànújẹ́ bí àlùbáríkọ̀ lánàá Muhammad lọ́dọ̀ ọlọ́run bàbá pè mí lálẹ́ àná wọ́n bá mi sọ̀rọ̀ púpọ̀ wọ́n ní wọ́n fà love and like bá a ti ń wọlé o mo fà ná Muhammad mo fi bẹ̀ wá love and like kẹsì má bá mi share rẹ̀ ẹ dákun torí tọ́lọ́run bàbá pè mí Manfaluty ó sì sẹ̀mí kò yẹ kó yà sílẹ̀ alájí àgbà mo ní yà síbẹ̀ wọ́n ní tí mo wò wọ́n lọ sọ báyìí mo ní yé tí n bá ti ṣe program èmi ètò wò mo ní bàbá ẹ dákun torí tọ́lọ́run èyí tẹ́ ẹ ní mo sọ nì bẹ́ẹ̀ ti wí lóòótọ́ mo rántí pé mo sọ àmì ẹ dákun ẹ kà á sínú àṣìṣe mi kullukum khatta'un wa khayru khatta'ina at-tawwabun mo ní ẹ kà á sínú àṣìṣe mi mo fi Ọlọ́run ọba mo fi búra nínú ẹni tí máa pèpè sí píìsì àti ìṣọ̀kan láàrin àdàbí àti màrìkàsí wàláhì mo jẹ́ kan wàláhì tàláhì mo fọba tó dá mi mo fi sẹ́rí
wallahi suma billahi la ilaha illa huwa tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ma sọ mi geri marra àti àdàbí àti markasi ọmọ ìyá ni wá irú èyí tó sì ṣẹlẹ̀ kọjá láàrin àdàbí àti markasi Ọlọ́run má jẹ́ irú rẹ̀ tó ṣẹlẹ̀ ńlọrin mọ́ kọlọ̀n wọlá ná Muhammad wallahi mo fọlọ́ mo fi búra ẹni tó bá wo eré péjì mi tó lọ lè wo ọ̀pọ̀lọpọ̀ prógámù tí mo ti ṣe yóò rí pé bẹ́ẹ̀ mi ti sọnù gbogbo prógámù tí ma wá ṣe láyé ìrìn èèyàn márùn ní ma ṣàdúrà fún kí n tó bẹ̀rẹ̀ prógámù gbogbo prógámù mi ni ẹ lè wò kọ́dà tí wá sí tí wọ́n bá pè mí ń ṣàdúrà fún èèyàn márùn àkọ́kọ́ ẹni tí ma ṣàdúrà fún òun làfá àgbà Sheikh Tajil Adam àkọ́kọ́ ẹni tí ìmá ṣàdúà fún un ẹlẹ́ẹ̀kejì ń ṣàdúà fún bàbá wa Sheikh Hamad Labeeb radiyallahu ta'ala anhu ẹlẹ́ẹ̀kẹta ń ṣe àdúà fún bàbá wa àgbà Sheikh Yusuf Agbaji ẹlẹ́ẹ̀kẹrin ń ṣàdúà fún Maulana Sheikh Abubakar Agbarigidoma ẹlẹ́ẹ̀karùn ń ṣàdúà fún Sheikh Adam bíi ti máa tónù kọ́dà mo sọ níbi prógámù mi kan ipe gbogbo amárààrún tí mo kà tí ì máa ń ṣàdúrà fún yìí tó bá já pé nǹkan ń ṣàdúrà fún wọn lérí ẹnu tí èsì kó dọ́kàn mi bẹ́ẹ̀ bíi ti ń ṣàdúrà fún wọn Ọlọ́run kò fi bí mi wàláì summa billahi al-azim èmi sì nígbàgbọ́ ipe àti markasi ni àtàdàbí ni ọmọ ìyá kan náà ni wá ìlú yìí wọ́n jọ fẹ́ rí wa sọ ẹnìkan ò sì lé lẹ́nìkan kó lù ìgbà tí wàá mọ̀ bẹ́ẹ̀ bẹ́nìkan ò lè lẹ́nìkan kó lù kí láà máa fa wàhálà láàrin ara wa sí bẹ́ẹ̀mi tí sábà máa sọ níbi prógámù mi nù àmọ́ kálukú ló mọ̀ yí pé gbogbo téèyàn bá ṣe láyé tó bá ti já sí pé ìbínú lọ fi ṣe nǹkan náà nǹkan ni èyí tó súnmọ́ jù ní wípé ibi tó ọ̀fẹ́ kékeré yẹn kọjá dé ó pọ́sibù kó kọjá dé bẹ́ẹ̀ ẹni tó ṣẹlẹ̀ wàlọ́hì mo fi Ọlọ́run tó dá mi mo fi búra kìí ṣe wípé ibi tí mo fẹ́nu kan nì kìí ṣe pé ń bẹ nínú tẹ́ńṣán èyí tí ń sọ yìí ń sọ dédé bó ti rí lẹ́mìí mi ìní fi ń sọ kìí ṣe pé bóyá ọ̀rọ̀ pé àwọn kan ṣe kinní kan èèyàn wọn láwọn ọmọ kan jáde èmi ò rí irun wàláhì ríru àkọ́kọ́ ní pé gbogbo àwọn mọ́tánná jáde ní ọkọ̀ rí fídíò ọmọ kan mo rí tán sẹ́ndì sí mi tóun ní kẹ́nẹ́ kan ọlọ́ọ̀mọ kéwú ọlọ́ọ̀lẹ́sẹ̀ kẹ́ní jáde káwọn jọ ṣe nìkọ́ṣù bíi tí wo fídíò bá ìrẹ́rìn ni ìpé eléyìí ní kí n jáde kébì àtòjọ ṣe nìkọ́ṣù ìrẹ́rìn ni tọ́lá kò ní mí kàkí gbogbo ọ̀rọ̀ tó sọ kò ní mí kàkí látòkè délé torí gbogbo ẹni ó bá ti rọrọ náà àti gbogbo tó wí àti gbogbo òtàn tó pa wọn ti mọ̀ pé arabu ni ọ̀rọ̀ ẹni tí sì ń jakoro ni kìí ṣe pé gbogbo orú eléyìí ni inú tì mí tí n fi ń sọ yìí mo fi Ọlọ́run ọba mo fi búra wàláhì tàlá etí tí ń bẹ nínú ẹ̀mí tẹ́lẹ̀ lánìyàn àti tí ń já kíyèsí tí bàbá Sànú ṣe wù pè mí sí ṣé mo wí ní tòótọ́ wọ́n ní mo wí wọ́n ní mo ti rántí bẹ́ẹ̀ ti sọ wọ́n á ní wíwí òun nì kìí láìsà àǹkọ́sì mi nì torí èyí máa sọ lọ́pọ̀lọpọ̀ program ipe èmi bisifati Al Manfaluty Ọlọ́run kó má jẹ́ rí tí fi lu ayé mi tán tí mo sì mọ̀ pé lò lè rí dáadáa kọ́lọ̀ má jẹ́ rí etí èmi ò fi ẹnu mi bú ẹnìkan nínú gbogbo tí ń jáwọn àgbàlagbà tá a dákọ̀ ẹnu tèmi Ọlọ́run má jẹ́ lè fi bú bàbá Lágbàjì láyé ẹnu tèmi Ọlọ́run má jẹ́ fi bú Sheikh Hamad Labeeb láyé ẹnu tèmi Ọlọ́run má jẹ́ lè fi bú bàbá Agbarigidoma láéláé ká tó wá sọ wípé ẹ wá sọ̀rọ̀ òdì sílé Sheikh Adam ayé mi bàjẹ́ nu Ọlọ́run má bà ayé mi jẹ́ Ọlọ́run má bà ayé mi jẹ́ that is why tó fi já sí pé gbogbo program tẹ́ bá ṣe kọ́nà bí n bá fẹ́fẹ́ nìkan lé sí bí ẹni yẹn bá jẹ́ àdàbíyà ẹ rí pé òun nìkan ní dájú kọ kọ́rọ̀ ní
ni kó má di ọ̀rọ̀ marikasi àtàdàbí ẹ̀ńtọ̀ nìkan ní ìdájú kọ ẹ wo gbódùn tó ṣẹlẹ̀ láàrin mi àtàyè Sheikh Labeeb ẹ wo tó ṣẹlẹ̀ láàrin wa ẹ rí i pé gbogbo tó jọ ṣẹlẹ̀ láàrin wa ìyẹn lè di ọ̀tá zùmùrà kankan ìyẹn lè dọ̀tá zùmùrà kankan torí ilé kọlu zùmùrà ìyẹn tó zùmùrà kọlu yìí sì wá kọlu zùmùrà ẹ rí i pé èmi àti Sheikh Labeeb nìkan lájọ fèsì ara wa àwọn náà sì kọ́ lẹ́ni kankan bí tí wù kó ma mo sì sọ̀rọ̀ kan níjó ní mo ní ọmọ ìyá pàápàá tí márìkàsí ní tọ́jú ọmọ ìyá pàápàá mo ní tí ń jẹ́ zùmùrà ni ọmọ ìyá pàápàá wàláì mo sọ bí prógámù dáadáa kí nǹkan kan tiẹ̀ tó ṣẹlẹ̀ bayni wa bayna Sheikh Hamad Labeeb mo ní wàláì àwọn zùmùrà ni mo ní tí ìjà bá wá ṣẹlẹ̀ láàrin zùmùrà àti màkóndòrò mo ní ìjà tí máa ṣẹlẹ̀ láàrin ọmọ ìyá sọmọ ìyá ni tíjà òun èé padà di ọ̀tá ìjà tí ó parí tí ó sì tán yẹnyẹn ni bí mo ti sọ́njọ́ nínú mo ka ọ̀tá amẹ́ríkàsì àwọn sálàfí ni bí mo ti sọ́njọ́ nínú in ló fi já sí wípé gbogbo tó ṣẹlẹ̀ bayni wa bayna dhalika sheikh ẹ rí i pé kò mú èbú dání kò mú èpè dání à ń sépèlé rẹ ni kò mú dání àjọ ń sọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ ọ̀mà ìlà àjọ ń sọ ìní òfin lè ta kò lè ta sọ́dọ̀ màkóndòrò kankan kò lè kan màkóndòrò kankan kò lè ṣe kankan àmọ́tẹ̀yí tó ṣẹlẹ̀ pẹ̀lú ilé alájí àgbà ẹnu ni hadha khata'un minni ẹnu ni ìfìbínú sí nǹkan ní ẹ ló bí ìfìbínú sí nǹkan ló bí kálukú wa náà sì ṣe mọ̀ yí pé gbogbo ń tá a bá fìbínú sí kíní yẹn èyí tó súnmọ́ jù ni pé yóò kọjá bá a ti fẹ́ ṣe é yóò kọjá bẹ́ẹ̀ kí gbogbo tí ń jẹ́ àdàbíyà látòkè délẹ̀ kí wọ́n rí ọ̀rọ̀ nìrí wípé àṣìṣe lọ́dọ̀ Manfaluty ni kí mo fẹ́ fẹnu sálé alájí àgbà fún kí mo fẹ́ fẹnu sálé wọn fún ẹ̀ gbọ́dọ̀ èyí tí mo gbọ́dọ̀ fìdí rẹ̀ múlẹ̀ náà ni wípé Sheikh Ádámù o wọn èso ọmọ kí wà lájẹ àgbà bàbá wa ẹ̀sìn ní òbí wá wọn èso ọmọ kí wù Tajul Mumini èyí tí mo gbọ́dọ̀ so eléyìí ò ní tí n bá wá wé yìí o bẹ́ẹ̀ yẹn bá wá jáde sí mi lérí eléyìí ò ní àjọ fẹ́ fi mọ̀ ara wa ni èyí wọn èsè jà àjọ fẹ́ fi ìmọ̀ àjọ fẹ́ fi ara wa ni mú ẹ̀rí tiẹ̀ wá kẹ́mi náà mẹ́rí tèmi wá ẹ̀rí tó lákọọ́lẹ̀ tí èsì ẹ̀rí àdáparọ́ pé bàbá kẹ́ni pàtàn báyìí tí èsì irú ẹ̀rí hùn tí èsì èyí hùn ọ̀rọ̀ Sheikh Umaru Agbaji wọn ò kéwú lọ́dọ̀ bàbá wa àgbà lágbàjì wọn ò kéwú lọ́dọ̀ Tajul Mumini bí n bá sọ yìí ọ̀rọ̀ mímọ̀ ni so anybody ó lè jáde sí ọ mẹ́rì tiẹ̀ wá mẹ́rì tèmi wá tẹ́mi sì lẹ́rìí tó wà solid mo lẹ́rìí tó solid torí ń bẹ lákọọ́lẹ̀ kèésẹ̀ rí wípé Sheikh lágbájá sọ báyìí fún wa irú ẹ̀rí nǹkan àdáparọ́ nù ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tó lákọọ́lẹ̀ ẹ̀rí tó lákọọ́lẹ̀ èyí ń gẹ́gẹ́ ní pàtàkì òun sì ní kókó àmáyá ibi èyí tí mo padà wá lọ bẹ̀rún hadha khata'un minni gbọ́dọ̀ láíláí kọlulẹ̀ lájí àgbà
kọ́lọ̀ má sì jẹ́ nkọlùlé Alhaji Àgbà láéláé. kọ́lọ̀ má jẹ́ nkọlùlé Alhaji Àgbà láéláé. kọ́lọ̀ má jẹ́ nkọlù láéláé. Gbọ́dọ̀ láéláé kọlùlé bàbá wa Lágbàjì. kọ́lọ̀ má jẹ́ nkọlù láéláé. Gbọ́dọ̀ láéláé kọlùlé bàbá wa Àgbárígìdómà. kọ́lọ̀ má jẹ́ nkọlù láéláé. Bí mo ti wá jí ọmọ ọkọ tèmi kìí sọ máa lè nílé bàbá Sheikh Adamu, Ọlọ́run má jẹ́ njọ́ máa lè láéláé níbẹ̀. ọmọ ọkọ ni náà ní kọ́lọ̀ ń jẹ́ máa jẹ́ lọ ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Torí náà mo dúpẹ́ púpọ̀ fún gbogbo tí ń jẹ́ àwọn àgbàlagbà tí wọ́n dìde lérí ọ̀rọ̀ yìí. Ọlọ́run kí ó bá wa dótì kó bá wa pẹ̀lú wọn, kó bá wa ṣàánú yín jù báyìí lọ, kó sì má jẹ́ ọ̀rọ̀ tí yín náà dàrú. Bákan náà bàbá wa Mufasiru àgbà Maulana Sheikh Uthman Sanusiu, Ọlọ́run má jẹ́ kí bàbá mọ̀ nira, kọ́lọ́run má jẹ́ mọ̀ padà sí ibú, kọ́lá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run, kọ́lá al-Qur'an al-Azim, kọ́lá al-Qur'an al-Azim, kọ́lá al-Qur'an al-Azim, kọ́lá al-Qur'an al-Azim, kọ́lá al-Qur'an al-Azim. Bàbá ọba ìlú Ìlọrin Sheikhu wallahu ya'simuka minan nasi. Ọlọ́run kó fi bàbá láyà balẹ̀, àlékún ẹ̀mí gígùn, àlékún àlàáfíà ara, Ọlọ́run kó bá wa ṣe fún wọn, ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Bàbá ìmáàmù àgbà aksan ìmáàmù ọlọ́pọ̀lọpọ̀ mímọ́, ìmáàmù tó yẹ pé fúnra ara Ọlọ́run ó kalẹ̀ dá aṣọ àpọ́nlé, aṣọ yìí Ọlọ́run dáàbò wọn ni, aṣọ náà Ọlọ́run má kà lára wọn láíláí. Àlùbáríkà ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run, àlùbáríkà ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Kò sí ní tó jẹ́ kí gbogbo tí ń jọ̀dọ̀ àti gbogbo tí ń jẹ́ àwọn àgbàlagbà tó jẹ́ kí wọ́n fẹ́ràn bàbá ìmáàmù dà púpọ̀, wọ́n dà púpọ̀. Ọlọ́run mọ́sàájá rí àlàáfíà ara wọn lò pẹ́, Ọlọ́run jẹ́ àlàáfíà ara wọn lò pẹ́. Àfọlá nàbí àfibẹ́ lọ́n jẹ́mi wọn gùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ara. Àlùbáríkà ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run, àlùbáríkà ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run, àlùbáríkà ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run, àlùbáríkà ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Ọmọkùnrin kan ń kọ́mẹ́ǹtì yà yìí, kẹ́nẹ́kan Alfa Tanda, sọrí gbogbo orú ti yẹn èèrà nírú tiẹ̀ àwọn tó yẹ kẹ́mi bá sọ̀rọ̀ tí wọ́n jẹ́ àwọn ọlọ́gbọ́n tí wọ́n jẹ́ olóye, wọ́n ti rí mi gbọ́ yìí, wọ́n ti understand it sọ. Ntí èsì ń sọ yìí bó ti rí nu, tó bá jásí pé ntí ń sọ yìí ò bá rí bẹ́ẹ̀ láti inú mi, èmi nu Ọlọ́run tó dá mi. Àmọ́rú tiẹ̀ ìwọ jáde tì mí kémi àti ẹjọ́ kọjú síra wọn, níwọ jáde tì mí kájọ kọjú síra wọn. Gbogbo ẹni ó bá ti rí kọ́mẹ́ǹtì ẹ yóò ti mọ̀ yìí pé eléyìí làákàyò sí lọ́dọ̀ ẹ̀, wọ́n ti mọ̀ pélé yìí kò ní làákàyè, kò lọ́pọlọ. Ìwọ jáde tì mí tó bá lè kọ́ wá mà mí, mo kọ́ wá mà tani ilmiya, jáde sí mi sí Manfaluty tó bá lè kọ́ wá mà mí. Wèrè eléyìí tó fẹ́ máa múnú bí mi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, gbogbo ń tá a bá ti fìbínú sí kò sí yóò bọ́ síbi nǹkan mi, gbogbo ń tá a bá ti fìbínú sí. So ìní yà sọ̀rọ̀ tiẹ̀, Ọlọ́run kọ́ wọlá ní Muhammad kó gbàdúrà wa, kọ́ wọlá al-Qur'an al-Azim. Ìlú yìí Ọlọ́run má jẹ́ ó dàrú o, Ọlọ́run má bà lú yìí jẹ́ o. Àárín Markazi àtàdàbí Ọlọ́run má jẹ́ ó dàrú láéláé, Ọlọ́run má jẹ́ ó dàrú. Ọba tó màmá tó gbé wa dìde nílùú kan náà, láàyè kan náà, lójú kan náà, tọ́ba àwọn tó sì so méjèèjì papọ̀, Ọlọ́run má yà wá má tú wa ká láéláé. Àfọlá nàbí àfibẹ́lọ́n àti Markazi ni àti àdàbí ni àti Zumura ni àtàgbárígìdómà ni, gbogbo ntọ́lọ́n ti ṣe fún kálukú lóore, Ọlọ́run jẹ́ ó máa lọ bẹ́ẹ̀. Ọjà tọ́lọ́n dá fún kálukú, Ọlọ́run má tú. Oore tọ́lọ́n ṣe fẹ́ ní kọ̀ọ̀kan, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àfọlá nàbí Muhammad àfibẹ́lọ́n, àfọlá nàbí Muhammad àfibẹ́lọ́n. Èèyàn bí èsù bí èèyàn tí ó kó sí wa láàrin tí ó bà ní wa jẹ́, Ọlọ́run má jẹ́ àrí láíláí. Ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run,
ọlá nna Muhammad lọ́dọ̀ Ọlọ́run ọlá nna Muhammad lọ́dọ̀ Ọlọ́run àfa Kẹ́hìndé adéta ẹsẹ yóò dá fún yín ẹni nfa ọmọ kéèké òun lé aláìníla aka ẹni wọn Ádámù Àyìnlá òun ṣàdúrà ó sàmì ṣàdúrà tí mo ṣe kọlọn kó wọlá nna Muhammad kó má dáa ní wa kó wọlá al-Qur'an al-Azim 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 ṣé ó sàkámà ní ma padà síbú ẹ má bínú bàbá wa kókóró nínú àwọn àgbàlagbà nínú ìlú yìí àgbàlagbà dáadáa tí wọ́n lérí parí bàbá wa kókóró bàbá abẹ́gọ́rẹ̀ nínú àwọn àgbàlagbà tí wọ́n lérí parí nínú ìlú yìí tọ́lọ̀hùn sì ní jérí pa wọn parẹ́ láíláí ká tó wá sọ yí pé ilé ibi tèmi ti fẹ́yàwó nílé kòkè ó kò béèrè Ọlọ́run má jérí pa wọn parẹ́ láíláí àti gbogbo tí ń jà àwọn àfáà nínú ìlú yìí àfáà wa Búbé àfáà wa Dàsúkí